OJB TV Yoruba àrà bàbá àrà. lórí ìkànnì OJB TV Yoruba pé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ jẹ́ ká sọ tiwa mo kí yín pé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta akú kó lè dá tí àjọ ń bá kiri kò ní burú fún yín bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún yín aṣíwájú yín rèé Ọlálékan Àkànjí ìkọ́ Adẹ́mẹ̀tọ́ ọmọ bàbá ń jẹ́ Ògbómọ̀ṣọ́ ọmọ òṣòro ní ògbà àlọ́ ọmọ láṣọ òbómi tútù rẹ̀ ẹ̀là òjé ọmọ òye tẹ́bí àrídìí ògbólógún ọ̀kàkà mójóbi ní yangiyangi tó mo ń kí gbogbo wa pé akú déédéé wòyí akú kó lè dàtà àjọ ń bá kiri kò ní burú fún wa o bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún wa láṣẹ Ìdùmarè a wá fi nǹkan kan tó yín létí nípa àwọn àyípadà tó dé bá ètò wa ẹ jẹ́ ká sọ tiwa lórí ìkànnì OJB TV Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní gbogbo aago méjì ní ọjọ́ ìsinmi Sunday lẹ́mọ̀ ń bá wa pàdé ọ̀rọ̀ ti yí padà báyìí o aago 5 ìrọ̀lẹ́ lẹ́mọ̀ gbádùn ètò wa ẹ jẹ́ ká sọ tiwa pẹ̀lú èmi atọ́kùn yín aṣíwájú Ọlálékan Àkànjí ìkọ́ Adẹ́mẹ̀tọ́ ọmọ bàbá ń jẹ́ Ògbómọ̀ṣọ́ èmi màá mọ̀ tukọ̀ ètò lẹ́yìn gbogbo ọjọ́ Sunday láago 5 àbọ̀ láago 5 ìrọ̀lẹ́ títí di aago 6 ẹ mọ̀ gbádùn wa lọ́kàn òjọ̀kan sí i.